ẹ ti náwó donation tán ẹ ti náwó abẹ́ Gistlover tán olójúdúráyè bàjẹ́ fásinigánú. Lizzy Anjorin tún ti bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ ó tún ti bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ pẹ̀lú mama Esabod báyìí. Ó wọ́ mama Esabod nílẹ̀ kúrúkù ní inú fídíò tí ẹ̀ ń wò yìí. Ení ni Lizzy Anjorin ó ṣẹ̀ ṣe live video tí ẹ̀ ń wò yìí. Láìpẹ́ yìí ni a ṣe rẹ́kọ́ọ̀dù rẹ̀. Ẹ̀yin èèyàn wa ẹ wo nǹkan tí arábìnrin náà tí ó fi ṣe mama Esabod nínú fídíò yìí. Ó fi mama yìí ṣe yẹ̀yẹ́, ó wọ̀ nílẹ̀ kúrúkù. Ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ kí ẹ̀yin náà kí ẹ fi ojú yín bà á. ẹ kó sì ẹjọ ẹ̀yin tèmi tó ti dára fún tí ò ní yẹlẹ fún yín olóṣì ó wá ṣe báyìí ebe ti lọ fowó owó GoFundMe ìgbé ọkọ ẹ ti lọ fi jẹ dórí bẹ́ẹ̀. tá bá fẹ́ jí pẹ̀lú ànígbẹ́ lọ kóòtù. ẹ bá kọ̀ pa mí ni bẹ́ẹ̀ ṣe máa ń pa àwọn kọ́sọ́mà tó ralẹ̀ lọ́wọ́ yín ẹ má pa mí, èmi nìkan ni màá mi bí. Nigerian police, Nigerian government ẹ mú wọn, àwọn náà ń pààyàn, àwọn náà máa ń fìbọn fọ́ kókósẹ̀, àwọn náà máa ń fìbọn fọ́yàn lórí, ẹ ti gbọ́. wọ́n tà bá fẹ́ díìlì pẹ̀lú yìí náà ni láti jọjọ́ ẹ bá mú wọn. ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ̀mí mi lọ́wọ́ ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ̀mí mi dọ̀wọ́ yín, ẹ ṣàánú mi. Oh Lord. Kẹ́hìndé gbogbo lẹ ti gẹ a ní Indubusu owó mẹrẹǹtì owó ilé Indubu gangan omi òṣàn sẹ́nu ìyá wọn ẹnu ti gbẹ àyàbíkiri ebi ti dé o àṣà nọ́nsẹ́ǹsì àṣà bíkiri o Indubusu bàbá ẹ̀ kan mọ́lé ẹlẹ́dẹ̀ ń sunkún o wẹ́wẹ́wẹ́ ẹlẹ́dẹ̀ ń sunkún wíwíwín àṣàbí ń pariwo wá Indubusu wọ́n ní Indubu gangan right nipple Indubu water Indubu mixture pẹ̀lú fat wọ́n ní Indubu cancer Indubu nipple Indubu right Indubu nipple aṣọ ń ṣọ́ mi èmi tí mo ǹjẹ́ mi lè mọ̀ pé ó wà lórí live chat ǹjẹ́ mi lè mọ̀ pé Àdótòṣì failed actress ẹ ti tan notification ẹ̀yin gan wò mí já àwọn fans mi lọ ẹ ń wò mí já àwọn fans mi lọ imagine kó jẹ́ pé mo lọ gọra mi kó jẹ́ pé mo lọ sọ pé ibi tá a dé rèé àwa wájú báyìí a ṣe Indubu capture Indubu monitoring Indubu carry gun Indubu popopo Indubu fọkókósẹ̀. wèrè làwọn pípù ìwèrè lẹ́jọ́ wá fún mi ní fáìlì eléyìí ni mo fi ń play ni jẹ́ kí n gbéṣẹ́ yẹn sí ibi tó bá fẹ́ kí skin ẹ glow pè mí o má gbé wábì bá ń dà sínú jọ́ọ̀gì aná ń gbádùn Lizzy àwọn pípù yìí ẹ̀yin ò lè mọ̀ pé ó ń gbádùn mi àjọ ń gbádùn mọ́mí Olúṣọyá Yusuf ẹ̀yin dà àjọ ń gbádùn ara wa àjọ ń gbádùn ara wa ni èwo ló wá tọ́sẹ̀ ẹ̀kẹ́ yìí aṣábíkiri èwo ló tọ́sẹ̀ nù yìí. ẹ̀yin èèyàn wa kí lẹ lérò nínú fídíò tí Lizzy Anjorin tí ó tún ṣe lénìí kí lẹ lérò gbogbo nǹkan tí ẹ bá lérò àbí nǹkan tí ẹ bá ń rò lọ́kàn ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀.